King Dr. Saheed Òṣùpá náà ti fèsì sí ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn lórí ayélujára o. Ọ̀rọ̀ tí àáfàá Súnà tó sọ síta o, Saheed Òṣùpá náà ti fèsì sí o. Àti àwọn mìíràn náà ti jáde tán. Àwọn náà dúró gbangba lẹ́yìn Saheed Òṣùpá. Ọba Arọ́gan jáde tán fún Saheed Òṣùpá náà, ó náà ti fẹnu sí o. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí. èèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa èèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa kó má ṣẹ̀ṣẹ̀ oníṣì ilé kan àbọ̀ èèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa ẹ̀dá ẹja rọjò àti sinmi ẹ̀dá ẹja rọjò àti sinmi àtúbọ̀tán láàyè mà ló jàjú ẹ̀dá ẹja rọjò àti sinmi. Awíkoko ṣálẹ̀ mi Awíkoko lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ bẹ́yìn dìyẹn mọ́ ṣọ́ra àṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kú rẹ̀ ewé o tó ti kú rẹ̀ gbòǹgbà kan oníkálukú ń sáré nígbà jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ máa jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kú rẹ̀ ewé o tó ti kú rẹ̀ gbòǹgbà kan oníkálukú ń sáré nígbà jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ máa jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ mo ti sọ pé kò máa jẹ gbọ́ débi tó máa bá mi sọ ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlẹ tí kejì ò gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó gbogbo lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú òkì sọ̀rẹ́ olórí ire gbogbo aláàánà ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtẹ̀yàn tó jẹ́ pé ó sì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà nítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹ́rí màá ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹ̀ ní Òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Òṣùpá fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Òṣùpá. Mo voice Òṣùpá tó ń gbé jáde yẹn ẹ sọ present ẹ má sọ past tense tó bá jẹ́ ti past tense irọ́ ni Pàṣọgán sọ ó ní entertainment lòun Pàṣọgán mọ̀ pé Òṣùpá kọrin nínú kọ́ kọrin kọ́ gbé orin Pàṣọgán mọ̀ ṣe understand àti ọba máa parọ́ tíjà bá wà nílẹ̀ ká sòótọ́ bí ò bá síjà nílẹ̀ ká bára wa sọ reality Pàṣọgán fẹ́ náà àwọn sọ́pẹ́ entertainer làwọn gbogbo ayé dẹ̀ ń jẹ́ ṣe understand bí Paso bá tiẹ̀ ronú kan Foríyọmí ṣé kò kọ ìwọ tó bá gbọ́ ìwọ tó bá wá ṣubú mi Jíbọ́lá Pasuma ó máa lọ tọ̀hún wa orin yẹn for life ni bọ̀ ibẹ̀ kọ́ là ń lọ that is not board of contention bọ̀ èmi máa sọ òótọ́ fún yín ṣé present ni àbí past tense tó bá ti jẹ́ tàtẹ̀yìn wá ẹ̀yìn àtàwọn yàláyà yẹn jẹ́ lọ́ máa jẹ voice yẹn kò sí yẹn mọ́ wọ́n ní wọ́n love lágbélé fújì ẹ̀yìn ìlọ ń wú voice kan yọ kò sí yẹn mọ́ wọ́n ní kò sí yẹn mọ́ tí voice yẹn bá jẹ́ now àyè ọ̀tọ̀ tó bá jẹ́ past tense tó ti sọ ti pẹ́ ẹ lọ́ máa bọ̀ jẹ́ kẹfí máa jẹun kò sẹ́ni tó fẹ́ rojọ́ lórí ìyẹn ẹ ti gbọ́ kò sáyé ẹjọ́ gbogbo rádaràda yẹn jẹ́ kó rodò lọ́mọ mi ẹ ti gbọ́ wọ́n love Paso daddy anybody ṣèbí kò mórí kọ àwọn ń ja eré tìkiri ìwọ tó bá fẹ́ lórúkọ tó fẹ́ káyé mọ̀ ẹ́ tó o bá ti lọ bá Paso àti mọ̀ ẹnu gbòòrò ayé máa le ibi tẹ́nibọ́dì bílọ̀ǹgì sí nínú fújì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe ti gbọ́ àwa onídàá ti máa ṣe explanation ọlọ́gbọ́n ló lè yé ṣe understand bọ́ gbogbo ìtẹ́ ń gbé jáde yẹn alala fún yàrá yà yín tó bá ti jẹ́ ìsìn lọ́sẹ̀ ẹ̀sọ́ àyọ̀tọ̀ bọ̀dọ̀ bá jẹ́ pé oṣù ó ti tó ọdún méjì ọdún mẹ́ta lọ́ ti sọ ẹ lọ́ máa bọ̀ jẹ́ o fúnra yín kẹ́ máa kó nǹkan yín jẹ ẹ̀yin wèrè bẹ́ẹ̀ bá ti rọrọ̀ sọ ẹ máa tọ́jú voice note olóburúkú ló pọ̀ jù nú ẹlòmí olóburúkú ẹ máa tọ́jú voice note láti fi dá wàhálà alẹ́ ta ni òun sọ̀rọ̀ ara wọn lẹ́yìn nínú ayé yìí ta ni ẹni náà tí ò kí ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn ẹjọ́ torí Ọlọ́run àti Paso àtòṣù bẹ̀rẹ̀ lè yẹ mójú yín ẹ jẹ́ kọ́kọ́ rí burúkú wọn lọ tí ò bá kí ṣe present tó bá ti jẹ́ past tense ẹ jẹ́ kọ́kọ́ rí burúkú wọn lọ kò lọ fà. Àfáà Súnà àìmọ̀kan ń da ìlàmù o Àfáà Súnà àìmọ̀kan ń da ìlàmù àìmọ̀kan ń da Àfáà Súnà láàmù if not tó bá mọ̀ pé kéèyàn máa record private conversation láàrin ìwọ àtèèyàn that is private conversation láàrin ìwọ àtèèyàn kó wá record voice ẹni yẹn sílẹ̀ without his knowledge or his consent it's a criminal offence ní Nigeria under cybercrime law ló wà and tóṣùpá bá ṣe tán pé ó kì í jẹ́ kí n ṣù ẹni yìí ẹ̀wọ̀n ọdún mẹ́ta gbáko ni o ẹ̀wọ̀n ọdún 2 sí 3 gbáko ni àbí kò san fine 7 million naira ṣé ìwọ tó ti rò ó ṣe ìkómọ ni wàá rí 7 million naira fine san àbí kán combine méjèèjì cybercrime ló commit o cybercrime ló commit lẹ́yìn àbá fọ̀rọ̀ sí yàn lọ́wọ́ kó tó di pé o release ẹ̀ under this law ẹni yẹn gbọ́dọ̀ mọ̀ sí
pé ókè o mo sọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ that is personal conversation mi ní kò release ẹ̀ ìdáwà release ẹ̀ kálẹ̀ mi lòṣùpá máa sú ẹ̀ mi ní báyìí jà màá dẹ̀ sọ fáwọn èèyàn mi kọ́ mọ́ bá ẹ sọ̀rọ̀ kankan màá kọ́ lọ ra sí court wọ́n wá gbé ẹ jẹ́jẹ́ àdé lọ jẹ́jọ́ ǹjẹ́ èèyàn fi jù yẹn lọ yẹn wọ́n fi ń hàn yẹn ni èèyàn ń fi lé lọ́wọ́ yóò lọ bá débi ọba nǹkan jẹ́ lẹ́sìn kò bímọ wọn wọ́n bímọ wọn fún ẹ lówó kò fi ṣèkú mọ́ something like that kí là ń gbọ́ ṣé Òṣùpá ló fa ìyàwó ẹ lẹ́sẹ̀ tó fi ń bá sùn ní àbò promise pé òkè tó bá ti ń bímọ òun ló máa sì kó máa torí mi mọ́ tó Òṣùpá ráńgbẹ́ àbó ní nǹkan kan tó ṣe fún Òṣùpá ń kọ̀kọ̀ tó fi ń threatening pé ó fẹ́ ba nǹkan jẹ́ aláyé lọ jókòó ní tó fẹ́ jẹ lòun wá ó fẹ́ trend. gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa mi Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi. Alhaji Saheed Òṣùpá ẹ ṣe dára rárá ó sì dùn mí gan gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè lórí ọ̀rọ̀ yìí èpè tẹ́ bá ti lè rù ẹni kẹ́ iṣẹ́ o bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀. ìrìn àjò gbé mi lọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo gbà gẹ́gẹ́ bí àáfàá mi kó tó di pé mo dé ọ̀dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn nígbà tí mo tún wá dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo rí pé Shehu Jamiu Àmì Ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gidigidi àwa ń bá rìn àjò yẹn bọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run mo máa ń ṣe home service fún wọn mo máa ń gẹrun fún wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá eré orí ìtàgé mi lọ mo ń gbìyànjú kí Shehu Jamiu Àmì Ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Òṣùpá ṣùgbọ́n kò ṣe fún mi mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi àìmọye connection tí Shehu Jamiu Àmì Ọlọ́run ní tí mo ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ti jẹ́ onítíátà pé kó connect mi mọ́ tí ò dé ṣe mo dẹ̀ ń bá rìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbo mi ò ti torí ẹ̀ bá wọn já o mi ò ti torí ẹ̀ rí wọn fín o mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀ ó kàn yí bírì lọ́dún náà lọ́hùn wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder wọ́n bá wọn ṣe tí wọ́n bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder èmi á fà sẹ́yìn kì í ṣe pé bẹ́ẹ̀ mo yé tiwọn o ọkọ̀ jẹ́ pé ẹni tí mi bá ti nífẹ̀ẹ́ tí wọ́n bá ti gbà fún mo gbà fún tán ni ìyẹn ti Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ Mátàgbàmọ́lẹ̀ tó mo sì ń bá rìn àjò ayé mi lọ mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan mo wá fẹ́ ṣe launch ẹ̀ ó wá wù mí láti pe Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ Mátàgbàmọ́lẹ̀ mo wá pe arákùnrin kan ládùúgbò mi AZ Picture àjọṣe collaboration ìgbà tó dáàrin kan ó yọwọ́ mo wá pe múlà fún pẹni ẹni lẹ́kan T-Fash ládùúgbò mi yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ Mátàgbàmọ́lẹ̀ wá síbi launching mi ìwádìí kan lọ́dún náà lọ́hùn bùrà láti tó jẹ́ ẹ̀gbọ́n Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ Mátàgbàmọ́lẹ̀ àwọn lọ́wọ́ àtẹ́ǹdì sí wa lọ́dún náà lọ́hùn bí mo ṣe wọnú wọn ni pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn máa lọ perform lórí stage wọn ayé náà ti rí mi pẹ̀lú wọn àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn wọ́n fi mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn wọn ò kanra mọ́ mi àwọn náà dẹ̀ ń fìfẹ́ hàn mi mo appreciate torí ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn mo mọ̀ lórí mo appreciate dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ ní jábọ́ láíláí àmọ́ kí wàá ló fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yọ parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi ó ń já sásán ni pàbó ló ń já sí àròkàn ló jẹ́ kí n wá ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho aláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn ó ní ìgbà kan Alhaji Saheed Òṣùpá wọn wà ní Amẹ́ríkà mo wá pè wọ́n mo ní bàbá mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n mọ̀ wípé mi tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn opportunity ni privilege ni wọ́n ní kíni mo ní mo fẹ́ràn àgbà pìrìsẹ́ńtà kan ní Nàìjíríà mo fẹ́ kẹ́ connect mi mọ́ wọn kí n lọ sórí show wọn kí wọ́n lọ interview mi wọ́n ní ta ni bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà mo ní mo fẹ́ràn wọn mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n interview mi wọ́n ní kí n má wọrí ó kéré gan wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà mo ní ẹ ṣé gan sa mo ti gbọ́ ó mà lágbára o kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ bí bàbá wa Kọ́lá Olóòtú bẹ́ẹ̀ ṣe ṣe program lórí Alhaji Saheed Òṣùpá ó sadé kò sadé mo diwọ́ mọ́ nígbà mo rí program ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ́ rárá kò ju ọjọ́ karùn-ún sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Òṣùpá bí wọ́n ṣe dé sí Nàìjíríà báyìí bí wọ́n ṣe ṣe fídíò nìyẹn nípa bàbá Gébó ṣe bàbá Gébó kò ṣe bàbá Gébó gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn mo ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀ ìbànújẹ́ gorí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní Afásúnà mo fẹ́ kó jáde ti bàbá yìí mo ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà lọ́wọ́ sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́ odò ọba kò ṣeé rárí wọ̀ ni mo bá ṣe kíni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà fídíò yẹn trend bọ́dá Alhaji Saheed Òṣùpá ti pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Afásúnà máa fún yẹn ní owó máa fún yẹn ní 500,000 naira máa fún yẹn ní 500,000 naira inú mi dùn wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba show wa tó bá ti gba show dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó show yẹn àwọn kò fún mi tó mo lè ṣe àdúpẹ́ sà mo á bọ́ sí gbòòrò mo wẹ́n tó lè gbé show fún mi complete 2 months ààrẹ anybody bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ìmọ̀ pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé Ọlọ́run yọ mí kó ń bẹ̀ àtàwọn. ṣé wàá rí fídíò yìí ló dá wàhálà lẹ̀ bí Shehu Jamiu Àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online
ẹni tí mo ẹ̀sẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kù díẹ̀ káàtó àmì ọlọ́run pè mí wọ́n wá pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba o ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn àjọ wà papọ̀ ní mi ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò àmì ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún wọn pé alájẹ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sí ò fẹ́ bá yín sọ̀rọ̀ bí wọ́n ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà speaker bí àmì ọlọ́run ṣe sọ fún wọn pé àfa Sunna yẹn o ọmọ yẹn lè dànù o kọ́ ọmọ fẹ́ǹsì yé ká lé ẹ o lè dànù o mọ̀jọ́ fọṣẹ́ yé o lè dànù chairman mi yẹn gan kò mọ bó ṣe lè kọ́ọ̀tì fóònù yẹn tó yín mo ti gbọ́ kò mọ bó ṣe lè kọ́ọ̀tì ẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mo gbọ́ mo ní mo gbọ́n tí àmì ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún àmì ọlọ́run ẹni tí mo ṣe gẹrun fún ní ìjẹta kí ni mo ṣe tó lè pé lé mi dànù ẹ̀yìn aláàánú mi wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mọ́ èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mò ń gbọ́ pé ẹ̀sọ́ fídíò yẹn wọ́n sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn lé mi dànù mo á dorí kodò wípé àmì náà tí mo sì gẹrun fún ìjẹta ṣe bóyá kí wọ́n mú nọ́mbà mi kán pè mí ni kí wúrúkú lélẹ̀ chairman wá jẹ́ kó yé mi pé kí n fọkàn balẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkàn balẹ̀ kí n má wọrí àwọn ò ní lé mi ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi ń bi mí léèrè pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ìyìn lè sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì gẹrun fún ìjẹta tó ṣèdè láti Amẹ́ríkà ọlọ́mọ tóbi lọ́ba wá jẹ́ kí àṣírí ò tú sí mi lọ́wọ́ ẹ̀mí mo kó fóònù ẹni yẹn lọ́wọ́ mo wá sùn bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí bí mo ṣe lálàá pé àmì ọlọ́run lé mi látọjú run pé ó fẹ́ fún mi lọ́rùn mo kàn fòdìdé ní fòdìdé tí mo fòdìdé ní nǹkan bí aago 4 òru ẹ̀rù wá ń bà mí mo wá bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn mo ń pe nọ́mbà wọn títí tí wọn ò gbé kọ́ ọmọ pé ẹni yẹn ti máa sùn yẹn chairman mi láti lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn ìyẹn wá lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́ bí mo ṣe tẹ WhatsApp mi mọ́lẹ̀ bí mo ṣe voice Alhaji Saheed Osupa pé Alhaji Saheed Osupa fídíò tẹ́ni kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú wọ́n ti dá wàhálà alẹ́ àmì ọlọ́run ti pe olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù pé kí kókó mo fẹ́ǹsì yìí ká lé mo ní ẹ ṣàánú mi ẹni yẹn náà ló kó fún mi gẹ́gẹ́ bí aláàánú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ìgbà tí mo wá fọ́ èsì tán Alhaji Saheed Osupa ti pè mí náà pé ó ṣọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣọ́ wọ́n ní sọ lè sọ níwájú àmì ọlọ́run mo ní mo lè sọ lójú ẹ̀ mo lè sọ lójú èmi gan ni mo gbé kọ̀ fún chairman mi ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà wọ́n ní sẹ́ kí àwọn send voice note yẹn sí àmì ọlọ́run mo ní ẹ má send torí pé chairman mi sọ pé kí n má sọ síta àárín èmi àti chairman mi yẹn máa dàrú àárín wa máa dàrú tẹ́ bá sọ síta Alhaji Saheed Osupa sì fi mí lọ́kàn balẹ̀ wípé kí n fọkàn balẹ̀ àárín wọn ò ní dàrú àwọn ọmọ báwọn ṣètò àárín yẹn wọ́n dẹ̀ send voice note yẹn sí àmì ọlọ́run bí àgbà kò ṣe dé nìyẹn o bí àmì ọlọ́run ṣe rí voice note yẹn àgbákò kan dé ni Alhaji Saheed Osupa tó wá send voice note yẹn sí Sheikh Yasataru lábẹ́òkúta táwọn náà bá ń wo fídíò yìí mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí kásà má fọ̀rọ̀ ògùn bí àmì ọlọ́run ṣe gbọ́ voice note yẹn báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ ẹ padà sọ fàáfàá Sunna Osupa ti send voice note sóhun kásà má fọ̀rọ̀ ògùn àmì ọlọ́run wá lérò pé Osupa máa bọ́ sórí stage wọn bẹ̀rẹ̀ sí ní ń bọ́ àwọn ní live tí wọ́n bá lọ àmì ọlọ́run wá mọ tí tó lè ṣe àmì ọlọ́run wá pe chairman mi yẹn wọ́n ń bú wọn gan chairman tèmi náà wá pè mí wọ́n ń sọ̀rọ̀ sí mi àfa Sunna èmi ní kò má sọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ anybody ó wá sọ fún Osupa ó ti dé wà lálẹ́ àmì ọlọ́run ti ń bú àwọn ọmọ ní ìwò kí ni mo wá kàn báyìí káṣà má fọ̀rọ̀ gùn àmì ọlọ́run wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Alhaji Saheed Osupa tó yóò ti ń pè Alhaji Saheed Osupa ò gbé kọ́ ó pè wọn ò gbé kọ́ tí mo máa ń parọ́ gbogbo àwọn náà ń wò báyìí wọn ò gbé kọ́ wọ́n pé kí ni kò wọ́n ṣe ilé wọn Mágòdò nìkan ló mọ̀ wọ́n ti kókò Mágòdò kọ̀ mọ́ bí tí wọ́n gbé ní Lẹ́kí ó wá pe ẹnìkan mo kàn fowó kọ́ bẹ́ni yẹn láṣìírí ni ẹni yẹn ló wá send àdírẹ́sì sí àmì ọlọ́run náà fi lọ jí ká Alhaji Saheed Osupa mọ́lé wọ́n wá dúró sẹ́nu géètì wọ́n gbá géètì títí kó tó di pé géètì máa mo mọ̀ pé Alhaji Saheed Osupa wọ́n nílé kò wọ́n láti sí géètì fún géètì máa sápadà wá sí géètì fún àmì ọlọ́run ló bá wọlé àmì ọlọ́run wá sọ fún Alhaji Saheed Osupa pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ irọ́ ni mo pa má wọn àwọn àfáà tó tẹ̀lé àmì ọlọ́run wọ́n wá fi snap picture Alhaji Saheed Osupa tàmí ọlọ́run ṣe dúnú yàrá wọn nínú pálọ̀ wọn pẹ̀lú Alhaji Saheed Osupa tàmí ọlọ́run wá sẹ̀dẹ̀ sí wọn ṣe họ́ọ̀bì ok mo wá sọ fún Alhaji Saheed Osupa pé àwọn pípé yẹn máa ń ṣe họ́ọ̀bì sí mi nígbà tí àmì ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Alhaji Saheed Osupa Alhaji Saheed Osupa náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn èmi náà wá gbéra mo wá lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kí wọ́n ní báwo lọ́rọ̀ ṣe jẹ́ mo ní yìí jẹ́ parọ́ mọ́ wọn ọwọ́ mi gan ni fóònù chairman yẹn wà támi ọlọ́run fi pè wọlé mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ní mo ṣọ́ mo ní ẹ jẹ́ ká pe chairman mi yẹn a dẹ̀ pe chairman mi yẹn ní fídíò kọ̀ wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni owó Sunna gan ló pé kọ̀ fún mi ó ní kí n lé dànù ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kọ́ má sọ̀rọ̀ ìfún yín ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan yín tó rò sùn ló fi lálàá mo ní mo lálàá ike ṣe pé tí mo rò sùn ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rò sùn náà ni kásà má fọ̀rọ̀ gùn chairman mi yẹn dẹ̀ sọ fún Alhaji Saheed Osupa pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tí gbẹ́dẹ̀ ti di wàhálà àmì náà ti ń kí fáwọn báyìí Alhaji Saheed Osupa bá mi bẹ chairman mi pé kí wọ́n má bínú pé kí wọ́n má lé mi dànù wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù wọ́n ní àmì náà gẹ́dẹ̀ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn ó sọ bẹ́ẹ̀ mo ní mi gan gbọ́ pé ó sọ bẹ́ẹ̀ fún yín kásà má fọ̀rọ̀ gùn Alhaji Saheed Osupa wá wò pé òkè àwọn làwọn mọ̀ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ àmì ọlọ́run mo wá yarí pé kò possible ẹni tó ṣẹ̀ mí ẹni tí mi ò ṣẹ̀ ẹ tó wá ní kí n lọ bẹ́ẹ̀ wọ́n ní àfa Sunna ẹni tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun bí kò lè rí kí n wá lọ bẹ̀ mo ní ẹni lè lọ bẹ̀ wọ́n sàn ní kí n lọ bẹ̀ káṣà má fọ̀rọ̀ ọ̀gbọ̀n Alhaji Saheed Osupa wọ́n wá pé ẹnìkan chairman mi kan wọ́n pè ní system àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò yìí báyìí yí pé kí n fi lọ bẹ̀ àmì ọlọ́run pé kájọ lọ ó dùn mí gan ṣùgbọ́n mo wá gbọ́rọ̀ sí Alhaji Saheed Osupa lẹ́nu àwa gbéra
níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ àmì Ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní sísítẹ́ẹ̀mù yẹn wọ́n sọ fún mi wọ́n ní kí n má sọ owó ń bẹ̀ kí n kàn dọ̀bálẹ̀ kí n máa bù lẹ́sẹ̀ so kí n dẹ̀ máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe bọ́ ọlá Alhaji Saheed Òṣùpá àti sísítẹ́ẹ̀mù tí wọ́n tẹ̀lé mi mo ṣe bẹ́ẹ̀ nígbà tá a dé bẹ́ẹ̀ a bá gbogbo wọn nínú pálọ̀ wọn àmì Ọlọ́run àtàwọn àfáà a bá wọn bẹ́ẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ tán mo dẹ̀ bù lọ́sẹ̀ sọ pé ẹ má bínú sí mi ṣé ẹ má bínú sí mi mo bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe àmì Ọlọ́run wá sọ statement kan ní tí ẹ bá yẹ pé mo rò wò màá ní kó máa nẹ̀ káàkiri àdúgbò ni màá ní kó máa nẹ̀ káàkiri ni bí mo ṣe gbọ́ yẹn báyìí mo kàn dìde ni lórí ìkúnlẹ̀ mo dúró sórí ìkúnlẹ̀ mo á fẹ́ sọ̀rọ̀ bí chairman mi yẹn ṣe fàmílà sọ ní pé àní má sọ anything mo kàn sun ẹkún ni lórí nǹkan tí mi ò sí wọ́n mọ̀ nà mí káàkiri tó mo á ní ẹ sáà má bínú mo gbé ẹ má lọ èmi ti dáríjì ọ kí ni mo ti dáríjì ọ mo sáà fi kó o ń bẹ nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ àmì Ọlọ́run Alhaji Saheed Òṣùpá wọ́n wá pè mí wọ́n ní àfa súnà orúkọ súnà tó ń jẹ́ yẹn ta ló fún ẹ Sáàmì Ọlọ́run ló fún ẹ mo ní àmì Ọlọ́run kọ́ èmi mo fúnra mi wọ́n ní wọ́n ló fún rẹ wọ́n ní kò dáríjì ọ máa ṣe tiẹ̀ lọ ọ̀rọ̀ yẹn owó náà Akínyẹmí ara mi kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ tó èmi náà fa sábàbí tí mo fi ń rékọ́dù King Dr. Saheed Òṣùpá olófin mátàgbàmọ́lẹ̀ èmi tí mo ní mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀ wò àwọn kan ti yẹ̀ wò mọ́ ọmọ ìnífẹ̀ẹ́ mi tọkàntọkàn kí wọ́n lọ fa tí mo fi wá rékọ́dù wọn ẹ gbọ́ lénìí bó ṣe di lọ́jọ́ kan èmi àti Alhaji Saheed Òṣùpá à ń sọ̀rọ̀ bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kàn rọ̀ wọ́n sọ pé àfáàrí àmì Ọlọ́run bí ṣe mẹ́ṣẹ̀ àmì Ọlọ́run báyìí mo kàn tẹ rìkọ́dìn ni kí ni reason mo tẹ rìkọ́dìn ni pé mo máa ń fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa wà ń bẹ̀ ẹ̀jọ̀ dáṣà àwọn kí n tó fẹ́ tún gbọ́ bí tí mi ò bá gbọ́ dáadáa bí Òṣùpá ṣe sọ fún mi pé àfáà àmì Ọlọ́run yẹn wípé ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà ó tún ra mọ́tò fún wípé ẹni yẹn padà wá sẹ́ nígbà tí ẹni yẹn padà wá sẹ́ àmì Ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àfáà wípé wọ́n sàṣẹ́ nìyẹn ọlá rẹ̀ rinlẹ̀ tó dẹdun arinlẹ̀ rabaraba rẹ̀ ló tún pa ẹnìyẹn bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi o yes proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò Baba Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti dìran tó tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n sọ fún mi pé àmì Ọlọ́run ò dáríjì mi àmọ́ kí n máa ṣe tèmi wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn wọ́n ní kí wọ́n á rí àwọn pé àwọn máa introduce mi sí àfáà kan wọ́n á máa ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀ nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́ ṣùgbọ́n mo wò pé tó Ọlọ́run tó ń fi sọ ẹ̀ sọ mi láti ìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó èmi náà jánu kó ń bẹ̀ mo dẹ̀ ń bá láìfù mi lọ kó dẹ̀ dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n jẹ́ni tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí máa fún mi lẹ́nu nǹkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí n má padà máa sọ fáyé pé Òṣùpá ló fún mi lẹ́nu tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ yìí dẹ̀ bí wọ́n ó dẹ̀ já mi kúrò ń bẹ̀ nígbà tí Alhaji Saheed Òṣùpá wá sọ tí àmì Ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣe wá di wọ́n mọ́ pé mo wọ́ gàù mo ti wọ́ gàù àti ìgbà yẹn inú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi aláàánú mi yẹn tó jẹ́ pé gbogbo ọlá tiẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹ̀yọ̀ kan lókùn tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹni tó jẹ́ aláàánú mi Ọlọ́run má jẹ́ kẹ́ni náà kú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú mi Ọlọ́run kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá súnà oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Òṣùpá mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá súnà ló sùn sórí bẹ́ẹ̀dì yìí ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n l'Amẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kí wọ́n wo ìyá súnà lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú wọ́n sọ pé kí wọ́n tètè CS o ǹjẹ́ ló lábẹ́ fi ṣe CS 300,000 naira Alhaji Saheed Òṣùpá sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn l'Amẹ́ríkà táwọn wà sọ pé àwọn bá mi pe Nàìjíríà pé pọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àfi tí mo bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn Ọlọ́run dé bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024 mo tún tẹ̀síwájú ìrìn àjò ayé mi mo ń bọ̀ ní ṣó Alhaji Saheed Òṣùpá àwọn kan àtàkì mi wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn ń gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó di jọ́kì tí mo wà lọ́sibítù mo kọ̀ Alhaji Saheed Òṣùpá pé báyìí ló máa ṣe ṣẹlẹ̀ lálẹ́ náà tí mo kó ń ṣó wọ́n ní àwọn náà máa mú bá ń sárin wọn tẹ̀ fi dápa máa mú bá ń sárin o mo ń gba drip lọ lọ́sibítù Alhaji Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún bá rìn àjò tó èmi ewu tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan mi kì í tí torí owó báyàn ṣe àwọn kan tó pè mí látàbúrò pé àfáà súná kí n jọ kí n kó kámẹ́rà mi àtàwọn kírò mi ká lọ interview Alhaji Muri Alabi Thunder ipe ní àwọn ti yẹ kí tí wọ́n bá fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tó pe Alhaji Saheed Òṣùpá pé àwọn kan báyìí wọ́n pè mí lábúrò pé kí n lọ interview Alhaji Muri Alabi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n sọ pé àfáà súná ọgbọ́dọ̀ lọ́wọ́ tó bá lọ máa bínú sí ọ wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ń dáhùn pípọ̀ yẹn lóhùn àwọn yẹn gan wọn máa wò mí lábúrò Dubai nígbà tí mo sí studio mi ní last year mo send fídíò sí wọn pé bàbá yín tọ́mọ yín ṣẹ̀ṣẹ̀ ṣe ni o inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá bí mi fúnra lára wọn pé súnà kí ni nǹkan tó tira sínú studio yẹn mo ní kámẹ́rà lókù tí mi ò tira wọ́n ní èlò bí kámẹ́rà èlò mo ní asápanupọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọ́n ní èlò ní half 800,000 ní 400,000 wọ́n ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù studio yẹn gan ti lé ní 1 year báyìí wọn ò ṣe fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ show lẹ́ẹ̀kọ̀ọ̀kan jọ 20,000 wọ́n ti fún mi 50,000 naira bí ẹ̀ẹ̀mejì tá a bá lọ show á dẹ̀ tó kó ń ṣó làwọn ó ti ná tán á san owó Uber tá a gbé wá ìgbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi máa rí epo sínú mọ́tò ìgbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí Uber là ń gbé káàkiri níbẹ̀ gan kí n tó kúrò gbogbo àwọn boys bá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ lọ́dún kan àfáà líláfi wọ́n wọ DM mi wọ́n send picture Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n send picture wọn ẹ̀sìn mi rẹpẹtẹ wọ́n sọ pé àfáà súnà send me your account details
máa pè ta lélẹ̀ máa lọ wo picture wọn bí ẹ ṣe pè mí nìyẹn Alfa Suna afẹ́ kó bá wa ṣe birthday shout out fún alájà ni ìyàwó alájì Wasiu Alabi Pasuma wọn dà pé kí n send account number mi mo tẹ gbogbo kíní ẹ̀ mọ́lẹ̀ pàpàpàpàpà mo send ẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ mi pé Alfa Suna mọ́ dáwọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá ìrìnàjò ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti Alhaji Saheed Òṣùpá wọ́n parí ìjà wọn ìyìn lé dọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọmọ yìí mo wò pé tó mo tún bá ìrìnàjò ayé mi lọ nígbà tó wá di last year 2025 yìí tí Ìyá Suna tún lóyún mi tó wá fẹ́ bímọ wọ́n ní CS náà ni ó fi bí tó ọ̀dẹ̀ gba kámú nígbà tó dẹ̀ bímọ tán tá a gbóyàn tá a gbọ́ ọmọ true CS ọ̀dẹ̀ tún yáyọ ọmọ fún Alhaji Saheed Òṣùpá pé àti bímọ o àti bímọ Ọlọ́run wọ́n dẹ̀ kí mi wọ́n ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóyàn àti gbóhùn ọmọ wọn ọ̀dẹ̀ fún mi nìkan èmi náà ọ̀dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ yẹn wá bọ́ sí on the 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ lóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ tá mo débẹ̀ bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ́ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn ní kí n lọ delete bí wọ́n ṣe fojú kan mi bẹ́ẹ̀ pa Suna báwo ni kó mọ ẹ àmọ́ ni mo ti ṣe léni bí mo ṣe tán náà ni mò ń bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 owó studio mo ní bẹ́ẹ̀ ni sà àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà pè mí tílẹ̀ bá mọ́ káwọn san gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sà kámẹ́rà gbé ìnáwó gbogbo àwọn náà ló fẹ́ ara wọn sọ nígbà tó lè di on the 26 mi ò pè wọ́n mo pé wọ́n mọ arrest ó wá di on the 27 of December mo á ń pè wọ́n láti gbà yẹn títí wọn ò gbé kọ́ mi di January 17 yẹn mo á dorí kodò mo á ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí wọ́n bá pe bàbá yìí wọn ò ní attend sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ di wàhálà nígbà tí Alfa Saheed sì tó rí fídíò yẹn ó bí wọn nú wọ́n dẹ̀ pè mí Alfa Suna ní tẹ̀sí kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́run bẹ̀ mí kí n lọ delete fídíò yẹn mo dẹ̀ gbà sí Alfa Saheed sì tó lẹ́nu mo dẹ̀ lọ delete fídíò yẹn mo dẹ̀ gbójú ń bẹ̀ Alhaji Saheed Òṣùpá mẹ́ṣẹ̀ blọ́ọ̀kù mi ní WhatsApp nìyẹn tó Alhaji Oríyọmí Hamzat mẹ́sẹ̀ gbọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n á pè mí Alfa Suna kílódé tí mo fi lọ ṣe fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete ẹ̀ Alfa Saheed sì tó tẹ̀ kí n delete mo ní mo dẹ̀ ti delete ẹ̀ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n á ní báyìí ni ọbọ̀ ń ṣe fún mi any challenge tó bá dé bá mi wọn ò ní yọjú tí má dẹ̀ fẹ́ràn mi sí ọwọ́ kan wọ́n pè mí tí máa dá wọn lóhùn mo dẹ̀ mọ gbogbo tèmi gan fara gbà látara bí mo ṣe ń bíjà wọn àmọ́ kò ṣeé sọ fáyé mélòó mo fẹ́ kà àbí ta láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyàwó fara gbà mí Ọlọ́run mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ti wá sọ pé àwọn understand mi dáadáa pé frustration ló ṣe mí frustration ni pé àwọn gan ò ṣe dáa wípé gbogbo ayé ti rí mi mọ́ àwọn àti Alhaji Saheed Òṣùpá wípé káwọn ò ṣe nǹkan dáadáa fún mi wọ́n ní ó dẹ̀ pé last time tí mo wá sàgídí gbó pé ìgbà tí àwọn sọ pé Alfa Suna yá gbé mọ́tò yẹn tẹ̀lé wa lẹ́yìn kájọ lọ síbì kan mo sọ pé kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́ wípé dà pé mi kò sí mọ́tò lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ló ti lé ní wọ́n yẹ tẹ̀wé pé wúbà mo máa ń gbé káàkiri wọ́n ní àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí pé wọ́n á ní àwọn àti Alhaji Saheed Òṣùpá àwọn máa wá nǹkan ṣe sí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi wípé kí n lọ kọ story wa báwọn máa sponsor fíìmù mi kí wọ́n á yà ń bàdàn àwọn dẹ̀ polówó ẹ̀ ní ọ̀fẹ́ ní Àgídìgbò kódà wọ́n sọ pé àwọn máa pe ọmọ Aládò yẹn gan kókó náà polówó fíìmù ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún baba Aládò kásà má fọ̀rọ̀ gùn wọ́n bá mi pe Alhaji Saheed Òṣùpá ní January ọdún 2026 wọ́n bẹ̀ wọ́n á pè mí padà wọ́n ní wọ́n ti unblock mi pé kí n pè wọ́n kí n bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n mo bẹ̀ wọ́n mo sọ kó sí wọn lọ́rùn Alhaji Saheed Òṣùpá wá sọ mi pé Alfa Suna tí mo sọ fún pé tí mi ò bá yẹ pé àwọn fáǹsì mi lè ṣe fún ẹ náà mo nílò tó ẹ máa ń sọ fún mi sọ ma pé Oríyọmí Hamzat tó ń tẹ̀lé yẹn kan fáǹsì mi ni mo ní mo mọ àmọ́ tú wọn kọ́ ni mo fi mọ Alhaji Oríyọmí Hamzat o Alhaji Oríyọmí Hamzat wọ́n lè nífẹ̀ẹ́ mi nítorí Alhaji Saheed Òṣùpá mi ò mọ o wọ́n ní mo mọ̀ pé fáǹsì ni wọn kódà mo lè sọ fún Oríyọmí gan kó máa help ẹ kó máa ṣàánú ẹ àmọ́ ní ẹjọ́ sáà mo á ń bẹ̀ wọ́n lórí fóun wọ́n dẹ̀ kọ́ ti fóun Alhaji Oríyọmí Hamzat wọ́n dẹ̀ sọ pé kí n tún lọ kọ́ story wa yẹ pé àwọn sponsor àwọn kò mọ́ tó lẹ́ni nílùú Ìbàdàn mo ní mo ti gbọ́ ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kásá má fọ̀rọ̀gùn kò jọ ọ̀sẹ̀ kejì lọ Alhaji Oríyọmí Hamzat wọ́n travel lọ London wọ́n tún dé London àtúnjọ sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó yẹ wọ́n pé bàbá ẹ jẹ́ ká kọ́ mú ọ̀rọ̀ mọ́tò kúrò torí mọ́tò náà ni a máa gbé káàkiri bóyá a fẹ́ wá síbi rally yín àtàwọn ọmọ mi everything wọ́n dẹ̀ sọ pé táwọn bá ti dé sí Nàìjíríà gbà tó dẹ̀ di February wọ́n dé sí Nàìjíríà a lọ bá wọn ní March a lọ kí wọn ǹjẹ́ ká wá sọ̀rọ̀ wa Alfa Suna mọ̀ ń bọ̀ amáríra títí a ti lo 4 days lọ́dọ̀ wọn ní Ìbàdàn l'Àgídìgbò pẹ̀lú àwọn hòtẹ́ẹ̀ tá à ń sùn àríra sọ̀rọ̀ tá a bá máa ríra Alfa Suna a máa sọ̀rọ̀ wáńsì wọ́n á tún lọ a máa sọ̀rọ̀ wáńsì wọ́n á tún lọ tí kì í dé rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ajá tó rí ni tó ń yọ̀rù tẹ́lẹ̀ tó wá di pé orí ni tó ń gbó kéèyàn ó fura tó mo bá mẹ́sẹ̀jì wọn ní bàbá àwa ti ń padà lọ sékòó adẹ̀wá sékòó wọn á mẹ́sẹ̀jì wọn láti gbà yẹn wọn ò reply mi gbogbo ọ̀rọ̀ tájọ́ sọ mọ́rin bàbá ò dá mi lóhùn mo dẹ̀ tún continue life mi pé tó Àjùmọ̀bí ọ̀kan tàánú inú tó lọ́n bá rán sí yàn níṣẹ́ ni lóore lẹ́yìn ìgbà yẹn mo tó fẹ́ gba oore kan lọ́wọ́ ẹnìkan ẹni ẹ wá pè mí ní kí n wá sọ́fíìsì ọ̀hún wọn á lọ bá ń bẹ̀ ẹni ẹ wá bí mi pé kí ni mo ṣe fún Òṣùpá wọn bá tún torí kodò pé wọ́n ní Òṣùpá pé àwọn wípé ẹni oore náà kéré ni àbó tóbi ni káwọn máa ṣe fún Alfa Suna ẹni ẹ wá sọ pé òun máa ń rí kọ́ mi tó máa ń pè òun ó lóun ọmọ gbé kọ́ mi ni mo wá wò wípé wọ́n tún ti dọ́dọ̀ ẹ̀yin náà wọ́n náà wá wò pé ọmọ yóò ṣe àwọn Saheed Òṣùpá kó ló dẹ̀ mú àwọn mọ́ra wáyé táwọn fi ń ṣe báyìí fún ọmọ yìí làwọn fi pè mí làwọn fi sọ tinú àwọn kókó lè tán nínú àwọn ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n ní Saheed Òṣùpá sọ pé káwọn má gbéṣẹ́ fún mi kí ni mo ṣe ẹni tí mo fi gbogbo ọjọ́ ayé mi sìn tó dẹ̀ tún wá jẹ́ pé aláàánú kan ṣoṣo tí mo ní tú pé mo bìjà yín. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Alfa Suna fúnra ara rẹ̀ o ẹ gbọ́ ẹ̀yin aráalé kí lẹ́yìn náà wá rí sí ọ̀rọ̀ tí Alfa Suna sọ lórí King Dr. Saheed Òṣùpá àti Alfa Àmì Ọlọ́run o ẹ máa bá wa subscribe sórí ìkànnì Kingfax Gist TV ó dìgbà.